Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Mo máa kí gbogbo wa lọ́lọ́kùn òjọ̀kan wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé bẹ́ẹ̀ ni kí ẹ̀yin àgbàlagbà tẹ̀ ní àǹfààní tí a lò ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ fi ń wò mí, etí náà ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, èmi náà ni ọmọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. tí Ọlátìbóyè tí ayé máa sì ń jẹ́. Lórí ètò yìí ẹ mọ nǹkan tí a gbé dání. Gbogbo àwa tí a bá jẹ́ olùkọ́ àti àmì old subscriber member tí àwa bíbá yìí ẹ ti máa mọ àwọn nǹkan tí a gbé dání tí à ń ṣe. Àwa tí a bá ṣe join ètò òní a tún lè ṣe mọ júwe ara fún tàbí tí a bá ti wo àwọn previous àwọn videos wa ẹ máa ti mọ ẹni tó bá sọ̀rọ̀. Èmi náà ni Dr. tí Ọlátìbóyè tí ayé máa sì ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Lórí ètò yìí a máa sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tàbí sí numerology, bẹ́ẹ̀ sì ni a máa sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò lọ́lọ́kan òjọ̀kan láwọn kan kéékèèké tí kò ní pa wá lára. Èyí tí a fẹ́ sọ ní òní ó wá láti inú ọ̀kan nínú ìwé wa náà ni ìyẹn volume 20 náà ni a sì ń treat lọ́wọ́ la fẹ́ treat ní wíìkì yìí. Volume 20 àwọn nǹkan lóríṣiríṣi pọ̀ ń bẹ tí àwọn kan kéékèèké tí ò ná wa lọ́wọ́ púpọ̀ ó wà ń bẹ. Ó náà ni bí a ṣe máa ń lo ògùn iná ìyẹn charcoal tó bá ti pọn dáadáa, ògùn iná, èpo ọ̀bọ̀, ògùn náà àti èpo ọ̀bọ̀ àti iyọ̀ ìsebẹ̀ bá ṣe máa fi ń pa aburú tó wà ní ara. Aburú tó bá wà ní ara bá ṣe máa fi ń pa aburú ọ̀tá ni o. Ègún ìdílé bàbá, ègún ìdílé ìyá, èpè ọ̀rẹ́, èpè ọ̀tá, èpè àwọn aláburú èèyàn bí a ṣe máa ń pa gẹ́gẹ́ bí ògùn náà bá ṣe bọ́ sínú omi bẹ́ẹ̀ náà àwọn nǹkan burúkú yóò ṣe di ohun gbàgbé nínú ayé wa ni. Àwa tí a bá wo fídíò yìí mo kí wa kú oríire, àwa tá a bá wò mo kí wa kú oríire, àwa tá a bá ti wò ó tẹ bá wò náà mo kí n kú oríire, àwa tá a bá ti wò ó ẹ jẹ́ ká gbìyànjú láti share fáwọn tí ò ti wò torí pé ó wà very important, ó wà very important. Àbẹ̀rẹ̀ òkú kan lọ́wọ́ yín lórí ẹ̀. A mú àṣírí jáde nínú àwọn ìwé bí a ṣe máa ń treat ẹ̀ díẹ̀ nìyẹn. Ọ̀pọ̀ náà àwọn nǹkan yẹn máa bá nínú àwọn ìwé wa àṣírí ewé àti egbò eléyìí volume 20 ni. Líǹkì ẹ̀ wà ní abẹ́ post tí a sọ̀rọ̀ yìí fún àwọn tí a bá ní interest láti rà á. Tẹ́ bá ti click lórí líǹkì ẹ máa rí ẹ máa gbé lọ sí page tag. Tó bá gbé fẹ́ rà direct náà ni ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ lè order direct lórí WhatsApp wa. After payment a máa send the PDF ẹ̀ sí ẹ máa ní láti download ẹ̀ láti kà á, ẹ lè print ẹ̀ jáde láwọn nǹkan kéékèèké tí àwa náà lè máa ṣe fún ara wa tí ó dẹ̀ jẹ́ nǹkan tí yóò pa wá lára. Àwọn èròjà tí a fẹ́ lò ní òní náà ni ògùn iná, èpo ọ̀bọ̀, iyọ̀ ìsebẹ̀, ó ti tán. Àwọn nǹkan mẹ́ta tá a fẹ́ lò nìyẹn tí Ọlọ́run sì fi àlùbáríkà sí. Eléyìí tí a sọ yìí a sọ nítorí pé kí ẹ pè wá. Tó bá jẹ́ pé a fẹ́ tà ní
ó ní bí a ṣe máa gbé kalẹ̀ fún wa. A máa sọ eléyìí fún gbogbo àwa tí a bá ní gbìyànjú láti lè ṣe é. Ó sì nǹkan tó ná wa lówó púpọ̀, kò ná wa lówó gan rárá, kò ná wa lówó. Fún àǹfààní àwọn ọmọ ìyá wa tí ẹ lè tètè rí èròjà ẹ̀, ẹ gbìyànjú ẹ̀, tẹ́ bá rí ń díẹ̀ rere láàrí ànírà burú, nítorí pé orí ètò yìí èyí tó dáa là ń bára wa sọ. Ọlọ́run jẹ́ ká bára wa sọ nǹkan tí ò dáa láṣẹ Èdùmàrè. Èyí tá a bá ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ síta, èyí tá a bá ṣe tí ò bá rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká sọ síta. Bẹ́ẹ̀ ó dá mi lójú out of 100% tí 50% bá ti rí nǹkan tí à ń sọ̀rọ̀ nípa yìí, alhamdulilayi. Àwa táwọn wò wá náà tí ẹ̀ ń wò wá nílé lóko náà, nínú àwọn 50 náà tí wọ́n rí èsì ayọ̀, Ọlọ́run ká ìmọ̀ wọn láṣẹ Èdùmàrè. So kí ni nǹkan tí a fẹ́ wá fún èròjà nǹkan tí a dákọ̀ yìí? Báwo la ṣe fẹ́ lò ó? Báwo ni a ṣe fẹ́ lò ó? Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ òní a máa ń wẹ̀ ní alẹ́ pátápátá tá a bá ti fẹ́ sùn. A tá fẹ́ pa ègún ara wa, ẹ jẹ́ ká wẹ̀, ẹ jẹ́ ká fún ìyàwó wa kó náà fi wẹ̀. Nítorí pé ègún ìdílé tàwọn náà tó ń kó bọ̀ kó lọ fẹ́ lòmí o, orí ọkọ ẹ̀ náà ló kó lé. Orí ẹ̀ ni o, ìwọ ọlọ́kùnrin ló gbọdọ̀ múra. Bó ṣe ń lò ó tó rí bẹ́ẹ̀ fún ẹ, gbìyànjú láti máa lò fún ìyàwó ẹ bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀ fún ìyàwó ẹ, ó ti rí bẹ́ẹ̀ fún wọn náà ni. Àṣírí owó bò Ọlọ́run ní fi wálẹ̀. Tí ègún bá pọ̀ lára, èpè bá pọ̀ lára, ọ̀nà ó dì í. Tó ta gan ò bá jáwọ́, ọ̀nà ó dì í. Àmọ́ tá a bá lo gbogbo nǹkan yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọ̀nà ó sì fún wa láṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè ọ̀nà ó sì fún wa. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wọ́ òògùn náà tó bá pọn dáadáa. A lè lọ rajà kó, ká dáná sí i, ká jẹ́ kó kẹ̀ dáadáa, kó pọ́n rẹ́rẹ́ dáadáa. Ẹ wá jẹ́ ká jù sínú omi. Tá a bá ti jù sínú omi tó bá ti tutù tí náà ti kú, ẹ wá jẹ́ ká fi sórí ọlọ tàbí orí odó, ẹ jẹ́ ká gun kókóná pẹ̀lú èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká buyọ̀ díẹ̀ sí i. Tá a bá ti buyọ̀ díẹ̀ sí i, ẹ jẹ́ ká fi ọṣẹ sí i, ẹ jẹ́ ká gun kókóná, ẹ jẹ́ ká fomi dẹ̀ ẹ́, ẹ jẹ́ ká kó sínú kéèkan ẹ̀yin èèyàn mi. Ẹ má jẹ́ ká gbé sínú ilé, àkígbélé sínú ilé. Ẹ̀yìnkùlé ń ta ni ká lọ gbé sí. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wíwẹ̀. Alẹ́ pátápátá tá a bá ti fẹ́ sùn, ó ní ká máa wẹ̀. Ẹ má jẹ́ ká wẹ̀ lọ́sàn-án, ẹ má jẹ́ ká wẹ̀ láàárọ̀, ẹ má jẹ́ ká wẹ̀ lóru. Alẹ́ pátápátá tá a bá ti fẹ́ sùn, oorun bóyá ó bẹ̀rẹ̀ látòrí aago 10 tàbí aago 11, tó bá ti ń bọ́ sí aago 12, aago 1 a gbọdọ̀ wẹ̀ mọ́. Aago 9, 10, 11 ó la lè wẹ̀ tàbí 11:30, ẹ jẹ́ ká wẹ̀ ká lọ sùn. Tá a bá ti fẹ́ wẹ̀, ẹ jẹ́ ká fi epo pupa, ẹ jẹ́ ká fi para. Epo pupa ẹ jẹ́ ká fi para. A ní ṣìṣe láṣẹ Èdùmàrè. Ẹ wò ó, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí, kí lè kàn fún wa ní àǹfààní náà kọ́mẹ́ntà sí àbí tá a ti ṣe. Torí pé èyí tá a ti ṣe kò tí ì tó èyí tá a ti ṣe, tó fi jẹ́ pé èyí tá a ti ṣe ó pọ̀ ju èyí tá a ti ṣe lọ. Aburú kéré ó tóbi, Ọlọ́run fi kan ẹnì kọ̀ọ̀kan wa, kò ní fi kan mí, kò ní fi kan aya mi, kò ní fi kan ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò mí. Tí Ọlọ́run bá wá gbà fún wa tí a bá fẹ́ wẹ̀ ọ̀sẹ̀ yìí, tí wáyé pa lè gbómi tó lọ́wọ́rọ́ kaná, ẹ jẹ́ ká fi wẹ̀. Tí wáyé gbómi tútù náà ni, déédéé náà ni. Kò sí èyí tá a wẹ̀ tá a bọ́ lọ́run dáadáa. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí àìmẹ́sì mọ̀ jẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ìwọ tó bá kàn wọ fídíò tó bá lọ tó bá subscribe, ó ti miss. Torí pé àwọn fídíò mi wà tó yẹ pé ó máa jẹ́ hidden video fún ẹ tó ò ní lè wò. Àwa tá a bá subscribe, ó ní a lè máa rí àwọn fídíò. Ìgbà mẹ́rin lómi á pè mí á ní mo ṣe program ti pẹ́ ni, àwọn orí program mi ní ọ̀sẹ̀ yìí nǹkan kan mo ní mo ń ṣe program bóyá ẹ ti subscribe. Wọ́n ní báwo làwọn ṣe fẹ́ subscribe? Ẹ gbé fáwọn tó bá mọ̀ ọ́ sí. Tẹ́ bá ti fi lè máa rí subscription lẹ́gbẹ̀ẹ́ kan, ẹ tẹ subscribe, ẹ tẹ notification bell. Kílẹ̀ kó máa notify yín gbogbo àtàbà ti post. Àwa tá a bá subscribe sórí ètò, kò sí bá ṣe fẹ́ máa rí àwọn fídíò. Àwọn kọ̀ọ̀kan ni ó kàn máa gbé wá fún yín. Bí àwọn tá a ti ṣe láti 1990 kíní kan ní máa gbé wá. Bó ti jẹ́ pé àti ìbẹ̀rẹ̀ kíní 1990. Àwọn díẹ̀díẹ̀ ni ó máa gbé wá fún yín. Ẹ jẹ́ ká gbìyànjú ká subscribe. Tá a bá ṣe subscribe lórí ètò, gbogbo nǹkan tá a bá ti ń update, ó lè máa rí àwọn program wa lọ́lọ́kun òjọ̀kan. Ẹ wò ó, tó bá dìgbà míì, á tún máa mú ọ̀rọ̀ mi wá tó tún yàtọ̀ sí eléyìí. Ó dàbọ̀.